ọrùn Afeez Eniola ní òun fẹ́ fi iṣẹ́ fíìmù Yorùbá fíìmù lẹ̀ pé rádaràda tí wọ́n ṣe ń bẹ̀ ó ti sú òun pé ń fẹ́ máa ṣe blue fíìmù. bẹ́ẹ̀ ni Adébáyọ̀ Tìjání ọ̀rẹ́ rẹ̀ ó sọ fún un pé òun ò lè gbà kí o lọ máa ṣe blue fíìmù oko pé rádaràda tó ń ṣe nínú blue fíìmù pé ó ju ti Yorùbá fíìmù lọ pé wọ́n jọ jẹ ìyà fíìmù yìí ni pé wọ́n dẹ̀ jọ gbọ́dọ̀ kẹ́ èrè oko délé. èmi kọ́ mo sọ ìròyìn kúmọkùmọ ń ló sọ orúkọ mi ní irúnjà àfihàn sọ ìlẹ̀kẹ̀já tòǹtòwú èmi tí mo gbọ́dọ̀gbọ́n tí mo gbọ̀n yá àgbà bí ẹni gbọ̀wú alápáyẹrẹ ọ̀sọ̀ tí ń bọ́ láàrin òru gẹ́gẹ́ ní aago kan lù láì farapa. olókìkí òru tí gbogbo èèyàn mọ̀ sí Ibrahim Chatta ó láwọ́ ẹ̀bọ̀ sí àwọn ìjọba àtàwọn fáìsì ẹ̀ ní ilẹ̀ Nàìjíríà káàkiri lóko àti nílé ó ní kí wọ́n jọ kí wọ́n fóun ní ìgbà díẹ̀ kí òun fi rẹ́sì pé òun fẹ́ fi tíátà lẹ̀ fúngbà díẹ̀. bẹ́ẹ̀ ni Mr. Lati ní láò irọ́ a lè ṣe bẹ́ẹ̀ fún ọ nítorí pé ìwọ ni evergreen tí gbogbo èèyàn ń wò. ṣé kí wọ́n tún gbà fúnra wọn ó tún wá sún mi o. ìròyìn kò ní jù báyìí lọ ìròyìn lẹ́gbẹ́ láti ẹnu sunkún ṣeré yìí ẹni tó ṣe agbátẹrù ìròyìn náà ni King Infinity Mofeola ẹni tó ṣe akọ̀wé ìròyìn náà ni Olúmídé Akínkúnmi akọ̀wé ìrántí Ṣẹ́gun Òdúsọ̀yà PM Afeez Eniola ẹni tó ní kí n kàròyìn síta tó fún mi láǹfààní náà ni bàbá Ìjẹ̀ṣà ló ní kíka ìròyìn kúmọkùmọ síta ẹ máa bá mi ká lọ.